Ẹ káàbọ̀ sí Movie Review by Tolex, channel ibi tá a máa ti ń gbóríṣiríṣi múfì wá láti sọ òtítọ́ ọ̀rọ̀ nípa wọn. Fíìmù tuntun tí mo tún mú wá lónìí láti wá sọ̀rọ̀ nípa ẹ̀ ó ní àpàkọ́lé rẹ̀ ní àrùn tí à ń pè ní 5 ní èdè òyìnbó. Nígbà tí mo kọ́kọ́ rí àkọlé fíìmù yìí mo wò pé àrùn kẹ̀ kí ni wọ́n tún fẹ́ sọ pẹ̀lú ìlú èyí báyìí. Mo wá download ẹ̀ pé kí n tiẹ̀ wò bóyá ó máa dùn, ṣùgbọ́n mi ò mọ̀ pé fíìmù yìí lè dùn tó báyìí. Tí mi bá ní parọ́, fíìmù yìí dùn ju bí mo ti lérò lọ. Wọ́n darí ẹ̀ gẹ́gẹ́ bí Netflix film ni. Fíìmù yìí kò kọ́ni lẹ́ẹ̀kọ́ lásán rárá, ó kún fún ìmọ̀ àti ìfiránṣẹ́ tó jinlẹ̀. Bí àwọn Yorùbá bó ṣe máa ń sọ pé rere ló pé ìkà ò pé. Wọ́n tún sọ pé àṣesílẹ̀ làbọ̀ wá bá. Bẹ́ẹ̀ ni fíìmù yìí ṣe rí. Scene tí ó jẹ́ ìyàlẹ́nu fún mi tí ó sì tún bá mi nínú jẹ́ nínú fíìmù yìí òun ni scene ibi tí Adérọ́pò ti fi tipátipá bá Ṣẹ̀gilọlá ṣepọ̀ nígbà tí ó lọ wẹ̀ lódò. Kò tún tán síbẹ̀ o, ó tún lórí láyà lọ bá nínú ilé rẹ̀. Ó tún fẹ́ ṣe gẹ́gẹ́ bí ó ṣe ṣe nígbà tí ó lọ wẹ̀ lódò. Àbẹ́ẹ̀ rí nǹkan báyìí. Ẹ rí pé ìkà àti ọ̀dájú ènìyàn ni ọmọkùnrin Adérọ́pò yìí jẹ́, ṣùgbọ́n kò mọ̀ pé òun kò ní lè rí ẹ̀kejì ṣe pé òun ò kò ní tòun. Gbàrà tí Adérọ́pò kú tí wọ́n sọ fún bàbá ẹ̀ pé ó ti kú, níṣe ni bàbá rẹ̀ sọ pé Ṣẹ̀gilọlá ló pa á, tí kò sì fún Ṣẹ̀gilọlá ní ọ̀rọ̀ sọ rárá. Níṣe ló sọ pé kí wọ́n lọ ti Ṣẹ̀gilọlá mọ́ inú túbú. Ṣẹ̀rí bísìn yìí bó ṣe rí lójú tèmi ni pé bí ìgbà tí wọ́n fi ọwọ́ lágbà Ṣẹ̀gilọlá lójú ni tí wọ́n sì tún rẹ̀ jẹ. Ṣùgbọ́n àti bàbá Adérọ́pò àti Adérọ́pò wọn kò mọ̀ pé rere ló pé ìkà ò pé. Mo gbóríyìn fún ẹni tí ó kọ ìtàn yìí, producer àti director àti àwọn òṣèré tó kópa nínú fíìmù yìí, pàápàá jùlọ Ibrahim Chatta. Wọ́n gbìyànjú gidigidi nínú fíìmù yìí. Tí wọ́n bá sọ pé kí n fún fíìmù yìí ní rating láti 1 sí 100, mi ò ní rò rárá, mo máa fún ní 100% nítorí pé wọ́n darí ẹ̀ dáadáa. Ìtàn náà jinlẹ̀ àti pé ìfiránṣẹ́ wà nínú ẹ̀. Ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé láti subscribe sí channel yìí kí ẹ sì tún tẹ notification bell kí ẹ lè má miss àwọn review tuntun tí mo tún mú bọ̀. Ó dàbọ̀.